ọba tó ní mí mo dúpẹ́, bá a bá ṣe ní lóore ọpẹ́ láàdú. Ẹ kú dédé wòyí o gbogbo olùgbọ́ mi àti olùwò mi. Àwárí ìmọ̀ ìjìnlẹ̀ nípa ààfin ọba Ọ̀yọ́ tá ń bá bọ̀, èyí ní í ṣe apá kẹta. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá mi wò ó àti gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi subscribe sórí Omilakọ́tẹ̀ TV, àtẹ̀yin tẹ́ ń comment, ẹ ṣé mo dúpẹ́ o. Gbogbo àwọn tó nílẹ̀ tó nílùú tó láyé, wọn ó ṣe tiwa níre o. Ní báyìí mo sọ̀rọ̀ nípa ẹnu ìloro wípé oògùn èébá ní wọbẹ̀. Mo sọ̀rọ̀ nípa ẹni tó bá rorero ọba bí wọn ó ṣe bá a pín, àti ẹni tó ro ibi ru ọba. Ní báyìí mo ka àgbàlá Ògún, mo ka òde àárọ̀, mo ka kọ̀bíáwó, mo ka ilé orí, mo ka kọ̀bíádodo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo wá fẹ́ sọ̀rọ̀ nípa àgbàlá Ògún. Àgbàlá Ògún, nǹkan pọ̀ ńbẹ̀. Ìlú pọ̀ t'Aláàfin ń sọba lé lórí. Agbègbè pọ̀ t'Aláàfin jẹ́ aṣíwájú fún. Mo sọ tẹ́ ẹ̀ bá gbàgbé nínú apá kìíní, mo ní gbogbo ilẹ̀ Yorùbá pátá tẹ́ dókè Ọya, Aláàfin sì ni àkọ́kọ́. Aláàfin sì ni ọba tó lè dájọ́. Tí wọ́n bá ṣẹ̀ láti ibìkan sí ibìkan, wọ́n ó fi ṣọwọ́ sóde Ọ̀yọ́ ni, nítorí wípé wọn ò tó ẹjọ́ dá. Ní báyìí tí wọ́n bá wá fi àwọn nǹkan wọ̀nyí ṣọwọ́ sóde Ọ̀yọ́, báwo ni wọ́n ti ṣe é? Níbo ni wọ́n ti dá a? Àgbàlá Ògún wà nínú ìgbọ̀ngàn kan tí wọ́n ti ṣèdájọ́ láyé ọjọ́. Tí wọ́n bá fẹ́ dájọ́ ní àgbàlá Ògún, wọ́n kọ́kọ́ bẹ́rí ajá sídìí Ògún. Kò sí èèyàn náà tó lè pa irọ́ níbẹ̀. Gbogbo ntọ́ba bá sì wí, èyún Aláàfin àṣẹ ti gùn ún. Nítorí wípé àṣẹ ní tọba, ọba kì í dábàá. Àgbàlá Ògún, àgbàlá Ògún, àgbàlá Ògún. Tí wọ́n bá ti bẹ́rí fájá tán, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣèdájọ́. Aláàfin láṣẹ ẹni tó bá hùwàkiwà, tó bá jẹ mọ́ nǹkan ẹ̀mí, tẹ́jọ́ rẹ̀ burú jáì, pé kán lọ bẹ́rí ẹ̀ sídìí Ògún. Nítorí wípé gbogbo ẹ̀sìn náà ló fìdí ẹ̀ múlẹ̀ pẹ́ni tó bá fi idà pààyàn, idà náà ni wọ́n è pa. Ṣé ẹ wá rí òde àárọ̀? Òde àárọ̀ ó wà fún kábíyèsí àti gbogbo àwọn ayaba pátá. Bóyá a rí ayaba kan tó fẹ́ sọ nǹkan kan fún kábíyèsí, nítorí wípé ilé kótó ni, kọ̀bíáwó ni, yàrá àdodo ni, gbogbo àwọn ìtàdákọ̀ yìí, ibẹ̀ ni àwọn ayaba kọ̀ọ̀kan wà. Àwọn ayaba yìí, àwọn jẹ́ agbóhùn aráàlú, agbóhùn ẹgbẹ́, agbóhùn ọ̀gbà. Nítorí wípé gbogbo wa la mọ̀ wípé kángun tó ṣe bí òwe ẹ̀yin olùgbọ́ mi àti olùwò mi. Àkú apá wọn ni lọ́kàngún sọ́run. Àwọn ayaba, àwọn ni ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ rí ọba. Bóyá ọ̀rọ̀ kan wà ní wàjówàjó tó wò wípé báwo ni mo ti fẹ́ ṣe láti lè gbé ọ̀rọ̀ yìí fún bàbá wa Aláàfin, ó lè gba ọ̀nà ọ̀dọ̀ àwọn ayaba. Nítorí wípé àìrè ààfin Ọ̀yọ́ ká kánjú. Ó lè má fojú kan láàfin Ọ̀yọ́ fún òṣùpá 3 sí 4.
a sọ̀rọ̀ nípa òde àrẹ̀mọ náà nítorí wípé òde àrẹ̀mọ ni yàrá àwọn àlejò, ibẹ̀ ni wọ́n ó dé sí. èyí kánjú bọ́bá lọ rá láàfin, ìgbà kí ìgbà tó bá tó kàn ló tó yọjú sáláàfin. ilé orí, gbogbo wa là ti ń gbọ́ nùtàn wípé ní ọdún tí ẹlẹ́mọ̀ṣọ́ ń dà wọ́n láàmú lóde Ọ̀yọ́, kí Ṣọ̀ún Ògúnlọlá ó tó lọ kojú ẹ̀ kó tó gbórí ẹlẹ́mọ̀ṣọ́ dé òde Ọ̀yọ́. nígbà tó gbórí ẹlẹ́mọ̀ṣọ́ dòde Ọ̀yọ́, níbi tí wọ́n gbórí ẹlẹ́mọ̀ṣọ́ sí ni wọ́n ń pè nílé orí o. kọ̀bíáwó, ayaba tó bá wà ń bẹ̀ ó jẹ́ aṣojú fún àwọn awo ni, nítorí wípé ọ̀tọ̀ ní pèsè, ọ̀tọ̀ lẹ́bọ, ọ̀tọ̀ lètùtù. ètùtù ní sì mára tùlù. gbogbo nǹkan ẹyọ kan tàbí kejì táwọn aláwo bá rí wípé yẹ káwọn ó ṣe fún lùú, kílù ó lè tùbà, kílù ó lè tùṣẹ, tí wọ́n sì mọ̀ pé ó jẹ́ wàjówàjó, wọ́n sọ fún ayaba èyí tó wà ní kọ̀bíáwó. tí ó bá wá di ní àárọ̀ kùtùkùtù, gbogbo àwọn ayaba pátá wọ́n ó péjú pésẹ̀ sóde àárọ̀. kábíyèsí yóò wá bá wọn bẹ̀. ayaba kọ̀ọ̀kan mọ̀ wá sọ ohun tó fẹ́ àti ń torí àti àbá tó tún fẹ́ dá. aláàfin náà ó sọ bí wọ́n ṣe rìnrìn wọn, ẹ̀yin ìyá, bá a ṣe rìn lánàá, bá a ṣe rìn nìyí o. ibẹ̀ ni wọ́n ti jọ jíròrò. ẹja ṣe kábíyèsí fáláàfin, ìwọ ọmọ ìsìn ọmọ pé kò sí tóbìnrin ó ṣe. bàbá àwọn wọn tún létò yìí o, tí wọ́n tún dá ètò kan lẹ̀ tí wọ́n pè ní òde àárọ̀, tí àwọn ayaba àti kábíyèsí ó ti fikùn lukùn, tí wọ́n ó ti fọ̀rọ̀ ju omi toru ọ̀rọ̀, tí wọ́n ó ti wá sàásọ̀tún, tí wọ́n ó ti sàásósì, tí wọ́n wá mú èyí tí wọ́n bá mọ̀ pé ó jẹ́ kókó ń bẹ̀. mò ń sọ̀rọ̀ nípa àgbàlá Ògún wípé ìgbọ̀ngàn dájọ́ ni, ṣùgbọ́n kí wọ́n tó dájọ́ náà wọ́n kọ́kọ́ bẹ́rí ajá sídìí Ògún. kò ní mú ẹ̀dákẹ́dá tó bá fẹ́ rojọ́ láti purọ́. gbogbo tí wọ́n bá sì sọ ń bẹ̀, àṣẹ ti gùn nù. àgbàlá Ògún. mo sọ̀rọ̀ nípa òde àárọ̀. òde àárọ̀ jẹ́ ibi tí àwọn ayaba àti aláàfin ó ti pàdé, tí wọ́n ó ti jọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. à ń sọ̀rọ̀ nípa ilé kótó. ayaba kan náà ló wà ń bẹ̀. ayaba tó wà ń bẹ̀ yìí, òun ní ṣaṣojú fáya Ṣàngó. bẹ́ẹ̀ ni, aṣojú láyaba tó wà nílé kótó ń ṣe fún Ṣàngó. gbogbo ayaba tí ń bẹ ní ilé kótó, àwọn dúró fún pàṣẹ Ṣàngó. ayaba Ṣàngó ni wọ́n ń ṣe. ẹ má gbàgbé o pé Ṣàngó jọba lóde Ọ̀yọ́ rí. lára àwọn òrìṣà tá a sì ń bọ nílẹ̀ Yorùbá ní í ṣe. ìkànnì Omilakọ́tẹ̀ náà láwa o. Omilakọ́tẹ̀ ká tó tẹyan rìn, ayé la bá ṣẹ̀ṣe ká mọ̀ sí jẹ́ ó parun. Ààfin Ọ̀yọ́ là ń sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́wọ́lọ́wọ́. nǹkan mọ̀ kún sáàfin Ọ̀yọ́ o. Aláàfin, kábíyèsí o. àwọn nǹkan wọ̀nyí pọ̀ lóríṣiríṣi. a sọ̀rọ̀ nípa kọ̀bíáwó, a sọ̀rọ̀ nípa ilé orí, a sọ̀rọ̀ nípa ilé kótó, a sì ń sọ̀rọ̀ nípa òde àárọ̀ ní Àwárí Ìmọ̀jìnlẹ̀, ààfin ọba Ọ̀yọ́, apá kẹta.
ẹ máa bá mi ká lọ. Ẹ má gbàgbé o láti subscribe sómi Lakọ́tẹ̀ TV àti láti comment àti láti share rẹ̀ káàkiri. Elédùmarè á fún wa ṣe o. Ẹ ṣé.